ó ti kó lè lọ kéré tó lè ní Yúróòpù ó ti kó kéré tó bí ìdí abílẹ̀ bẹ́ẹ̀ ló sọ. mo wà lọ́dọ̀ bàbá mi tó jókòó lọ́wọ́ nígbà yìí bàbá ọ̀sán ní ìjẹ́jọ́ èmi àti ìbò kan sọ̀rọ̀ lọ́dọ̀ ọmọ wa láti Switzerland. A sọ̀rọ̀ débi kan ó ṣàlàyé fún mi wípé ó tún èdè mẹ́ta táwọn sọ. wọ́n yàtọ̀ sí yẹn àwọn ní ẹ̀yà tó bíi mẹ́rìndínlógún. àwọn òsìsì kankan Yorùbá Academy àti Kaaro ojire youth initiative appreciated o try o ṣe dáadáa so a fún ẹ ní iṣẹ́ gidigidi tó ó sọ̀rọ̀ dáadáa o ṣe ti initiative àti Yorùbá Academy a fi ẹ̀bùn yìí fún omidan tájú dín ìrírí àmì ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Kaaro ojire empowerment initiatives tí wọ́n ti sàmúlò àyájọ́ ìdí abínibí àgbáyé 2024 ló ṣe àfihàn fún àwọn ilé ẹ̀rọ okòwò rẹ̀ wà máa lọ sí ẹ̀gbọ́n ìgbẹ́. ọlọ́dúnkọ̀ ṣe ọlọ́pàá àwọn àlàkà nílẹ̀ Yorùbá aṣọ Yorùbá báyìí púpọ̀ ẹ̀dá ọmọ lẹ́nu lẹ́kọ̀ọ́ ọlọ́dà kò yá ọkọ̀ ọ̀gá rẹ̀ ẹni tó bá pàpàrọ̀ lẹ́kọ̀ọ́ ọlọ́dà kò wá tẹ̀rọ ọkọ̀ ìwòkùnkọ̀ ló jẹ́ látàwé tán láwọn àgbẹ̀ àgbà wa aládùúgbò láwọn aláṣà bàbá tí wọ́n jẹ́ òun lọ lágbẹ̀sẹ̀ ètò láwọn pàpàrọ̀ ẹ̀yìn wọn lẹ́yìn dáṣà pọ̀. Tani wá a jẹ́ ẹ̀yà tó dáa jù lórí ilẹ̀ ayé, ẹ̀yà tó ní nǹkan kan tó jẹ́ pé ó máa ń tọ́ wa sọ́nà. Àwọn aláṣepù àti àwọn bàbá wa tí wọ́n fi lé lọ́wọ́ wọ́n wá sọ fún wa wọ́n ní ẹ̀yà wa jẹ́ ẹ̀yà ọmọlúwàbí. Orúkọ tèmi ní Báwọlé Àmúlùwàpọ̀ láti ilé ìwé ìkọ́lábàdàn máàsì 1 tó sì kalẹ̀ sí Agbẹ̀dìgẹ́tì ní Ìbàdàn. Èmi wá láti wá faramọ́ ilé èdè àkòrí tó sọ pé ilé èdè Yorùbá ìjìnlẹ̀ síwájú. Ní àkọ́kọ́ kígbà ni à ń pè ní èdè. Èdè ní àkójọpọ̀ èyí ohun tí ó ń tẹnu ìrọ̀ jáde tí a fi ń gbé ìrọ̀ ẹni wa kalẹ̀. Oríṣiríṣi èdè ni Ọlọ́run bá mi dá sáyé, ọ̀kẹ́ àìmọye èdè ló fi orí ibi ẹ̀yà láti lè sọ láti lè gbé ìrọ̀ ẹni wa kalẹ̀. Àwọn àgbààgbà àwọn bàbá ńlá wa wọ́n mọ̀ ọ̀rọ̀ oríṣiríṣi tí wọ́n ń gbà láti bá àwọn ọ̀dọ́ àtọmọ kékeré sọ̀rọ̀. Wọ́n ṣe àmúlò àwọn ọ̀nà ìjọba bíi ìfìròmọ́rìsí, ìfìyàwọ̀dá, ìfòǹpẹ̀nìyàn, akọ̀wé, òwe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin bàbá mi, ìyá mi.